irú ẹkùn ajá tó bá dánwò ajá ò ní dóbò ẹkùn láéláé ó sọ ohun àwọn àgbàlagbà ni lẹ́yìn náà mo kí ọlọ́run ọba tó láyé ọba tí ó ní agbára ọba tó ní ohun gbogbo tó lè so ohun gbogbo kábíyèsí rẹ̀ lódùn wa ọba tó jẹ́ pé òun nìkan ló lágbára lọ́dọ̀ òun ló ní èpè òun ló ní àdúrà bí èèyàn bá dẹ̀ ṣe ohun èpè a bá ń ṣépè fún èpè ò lè mú bí èèyàn bá ṣe ohun àdúrà bàbá ń ṣàdúrà fún àdúrà lè jẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo láyé àwọn bàbá mi ní ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́ ọba tó ní wá tó dá wa sí tó ní kẹ́ ẹ nífẹ̀ẹ́ mi ìfẹ́ ọlọ́run lẹ ní kì í ṣe fẹ́ tèmi ọlọ́run mọ nífẹ̀ẹ́ yín àtẹ̀ntó ju ande ní tìtẹ́ bá ti ń kojú wọn ilé mọ̀ sẹ́gun ọ̀rọ̀ kan tó lè dé lẹ́yìn náà mo kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu bàbá dáadáa 4+4 torí pé mo máa ń sọ̀rọ̀ kan. ọmọ kò tí bá máa dà sọ́la. mo máa ń sọ̀rọ̀ kan nígbà tí àwọn kan bá ní à ń ṣàdúrà fún bàbá Tinubu à ń gbé bàbá Tinubu pọ̀ wọ́n á mọ̀ ń béèrè lọ́wọ́ ara mi àti àwọn tí ń sọ̀rọ̀ yẹn pé bàbá mi tó bí mi ibi tọ́rọ̀ dédú yẹn tó lè fi mí lẹ̀ bàbá ńlá bàbá àwọn tí ń sọ̀rọ̀ yẹn sọ lè fi mí lẹ̀ àwọn tó bá wá sọ pé mo yin bàbá Tinubu ọ̀tá mi ni wọ́n jẹ́ ọ̀tá Ọlọ́run sì ni wọ́n torí pé Ọlọ́run ló kó sínú bàbá Tinubu ló fi mí lẹ̀ ẹni tó bá ti wá ń sọ pé mo ṣe yin bàbá yẹn ọ̀tá Ọlọ́run ní pa bàbá Tinubu orí ọ̀fẹ́ bàbá Tinubu la rí gbà la fi ń sọ pé a fẹ́ mọ gbìjà àwọn fámìlì wa a fẹ́ gbìjà Yorùbá nígbà tá à ń sọ pé a fẹ́ gbìjà Yorùbá láyé ìjọba tàná ìjọba Buhari tí Buhari dẹ̀ mọ̀ pé fámìlì òun làwọn bandit fámìlì òun ni àwọn Boko Haram òun Buhari lòun lọ kó Boko Haram wá òun Buhari lòun lọ kó bandit wá láti fi yanjú Jonathan gbà yẹn àwa wá gbógun tì wọ́n wípé ẹ lè mọ parẹ́ wa ẹ lè mọ boko wa jẹ́ ẹ lè mọ rọ́pù àwọn ìyá wa kí ni Buhari ní kí wọ́n lọ ṣe ó ní kí wọ́n lọ pa wá torí pé fámìlì rẹ̀ ni wọ́n jẹ́ bàbá mi dẹ̀ni sẹ́nìkan bá diyọ̀ lọ́jà ẹnìkan ní òtún. Buhari wá diyọ̀ tá mi lọ́jà bàbá Tinubu wá túlẹ̀ pé èèwọ̀ bàbá mi Tinubu ọmọ olódò Jagaba tí ó lu ọdún mẹ́jọ pẹ̀lú rọrùn. Bàbá Tinubu tí Ọlọ́run ọba tó ní mí tí ó wọ lárùn tó ń yọ yìí tí ó wọ la atẹ́gùn àlàáfíà tó ń fẹ́ yìí tó jẹ́ pé gbogbo ìdílé bàbá Tinubu àlàáfíà ọmọ jẹ́ tí wọ́n bẹ̀ láéláé torí pé inú àlàáfíà tí ọmọ jẹ́ ti bàbá ọ̀fẹ́ atẹ́gùn àlàáfíà sẹ́mi inú gbogbo yín ń dùn àwa gbáradì anísẹ́ta ṣekù afẹ́ parí ẹ̀ sọ fún di èyí Ọlọ́run nípa bàbá Tinubu rẹ nígbà tí bàbá bá parí ọdún mẹ́jọ kókókó lára ọ̀tá lẹ ògùdúgúdú owó àgbọn ọ̀dẹ̀rọ̀ tá a bá kẹ gúdúgúdú ara gúdúgúdú ni ara bàbá Tinubu ọmọ lé gbogbo ìgbà ni ara bàbá Tinubu ọmọ lé gbogbo ìgbà àwọn ọ̀tá bàbá Tinubu ọmọ síìkì àwọn ọ̀tá bàbá Tinubu ọmọ sẹ̀sìn bàbá Tinubu ọmọ yọ bàbá mi ní bàbá bí bàbá fọre bàbá aláwo ẹni làáyìn bẹ́ẹ̀ ni bàbá aláwo tèmi àsìmọ́ sẹnu rere funfa àsáwò ìwòrìwò tá a bá dìjọ wò gbogbo àwọn tí wọ́n bá ní àwọn tó bá ní àwọn fẹ́ wu ẹ̀sìn Tinubu ilé ọ̀pọ̀ àwọn rẹ̀ ni torí pé bàbá ó dìbò ó sì di tàkọ́kọ́ lójú àwọn ọ̀tá rẹ̀ bàbá Tinubu gba ìdààmú ní ojú lọ́wọ́ àwọn ọ̀tá ó sì fi ọpọlọ gbà wọ́n lọ bàbá wa mú ìdà lọ́wọ́ àwọn dìdìrì ká wá ní àwọn fẹ́ gbà sẹ́wọ̀n pé mú dùn ní wọn. Jagaba ẹnu mi dùn nígbà tí asàpọ́nlé bàbá Bọ́lá Ahmed Tinubu tán torí pé nígbà tó bá di 2030 tí bàbá fẹ́ mọ lọlé nígbà tó bá fi di 2030 pẹ̀lú agbára Ọlọ́run agbára bàbá Tinubu agbára Inspector General of Police
bàbá wa Túnjí Ìdísù tí Ọlọ́run fún kẹ́ bàbá Tinubu tó sì fi kẹ́ wa pẹ̀lú agbára ẹgbàtẹ́wọ́ fún IG wa pẹ̀lú agbára wa Ọlọ́run àti agbára director of SS bọ́dà mi tó sì àìsàn pàtẹ́wọ́ fún mo mọ̀ pé nígbà tí ó bá fi di 2027 àti wà pé nígbà tí 2027 ó bá fi parí àní gbọ́ bandit ilẹ̀ wa mọ́ rárá pẹ̀lú ògo Ọlọ́run àti agbára tí Ọlọ́run fún chief army staff àti IG àti director of SS ní o pẹ̀lú ìgbésẹ̀ tí wọ́n ń gbé tí èmi rí tọ́lọ́run tó ní mi rí tọ́dẹ̀ mọ̀ pé mi ò purọ́ kò ní sí ohun tí ń jẹ́ bandit Nàìjíríà mọ́ rárá lẹ́yìn náà mo fi bàbá wa Onírìṣà ẹ bá ṣe kábíyèsí Onírìṣà Ọọ̀ni àgbáyé ti kùnì bí àtẹ̀kùn ẹni tí wọ́n ń kí lóko tí sì ń gbọ́nlé abetulu kára bí ajere irúmọlẹ̀ tí kétò jò tẹ̀rùn ẹ bá ṣe kábíyèsí fún Onírìṣà mo wá fi bàbá mi Onírìṣà mo fi kí bàbá wa Àtàwùjá ti ìlú Òṣogbo bàbá wa jí mo bá ṣe kábíyèsí mo wá fi bàbá mi Àtàwùjá mo fi kí gbogbo ọba tí ń bẹ́lẹ̀ Yorùbá pátápátápátá bẹ̀rẹ̀ látòrí bàbá mi Olúbàdàn Àwùsá wa ẹsẹ̀ kábíyèsí kí lóde ẹsẹ̀ kábíyèsí náà kà sí ẹkún bá ẹsẹ̀ kábíyèsí Olúbàdàn ọmọdé wọ̀lú Ládọjà kò sólúwa ẹ̀ aṣẹ́wó tí ó ṣekú ní ọgbọ́ Ìyábọ̀ Àwùsá wa ẹni ayé ti gbójú tiri ojú ọ̀nà agbórí ọ̀tẹ̀dọ́yè ọmọdé wọ̀lú kòkòkò wàhálà oníbi ọba nílẹ̀ agbókùnrin ogun ẹni tí àwọn gómìnà kan kọminú ẹ̀jẹ̀ ọkọminú yálà ya wọn ẹgbẹ́ ṣe kọ́ sí wọn lọ́dà. mo wá fi bàbá mi Olúbàdàn tó jẹ́ pé gbogbo àwọn aláìmọ̀ kankan àwọn tí ayé ọ̀yẹ tó rò pé ayé yà wọn àwọn aláìmọ̀ nǹkan tó gbé àkàndá Ọlọ́run Ládọjà àwọn tíṣẹ́ òye kéèyàn wá gbójúgbóyà béèyàn bá fi bí ọpọlọ ọba máa dùn yẹn kéèyàn lọ́wọ́ yọ Ládọjà ń bọ́ ọgbọ́n yọ Olúbàdàn rí ni kò ṣẹlẹ̀ rí ajá ò ní gbó kéyìn ọ̀yọ́ láéláé bàbá mi ní ọ̀rọ̀ tí òkú bá sọ kẹ́yìn òun ni tẹnu òkú ọ̀rọ̀ tí a bá sọ lẹ́nìí a sọ a lè wá sọ tèmi kẹ́ ẹ máa bẹ́ ká ẹ̀ sì lè ṣe kankan. mo fi bàbá wa Olúbàdàn yìí ajá ò ní gbó kéyìn ọ̀yọ́ láéláé mo fi bàbá mi Rasheed Adéwọ̀lú mo fi kí bàbá mi Olúgbọ́n Àgbé ọmọ Bàyámù ẹ máa ṣe kábíyèsí Olúgbọ́n Àgbé ọmọ Bàyámù akẹ́kọ̀ọ́ kọ́lọ́rọ̀ gbọ́ Olúgbọ́n bí ọlọ́rọ̀ bá gbọ́ ó ní kí ni bàbá làbà gbọ́ ọlọ́rọ̀ ó sì Olúgbọ́n tí wọ́n kọminú ẹ̀ tí ò kọminú ẹ̀ ní kankan ẹ máa ṣe kábíyèsí fún Olúgbọ́n Àgbé. àwọn bàbá mi nù mo kí bàbá wa Aláké ẹ bá ṣe ń dàgbà máa ṣe kábíyèsí ó kí onílé Kéńtà ó kí Oníbàrígà ó kí Àwùjalẹ̀ mo wá fi Àwùjalẹ̀ mo fi kí Ọ̀kẹ́rẹ́ Ṣakí mo wá fi Aṣẹ́yìn mo fi kí gbogbo ọba ilẹ̀ Yorùbá mo kí ọba dé Àjàṣẹ́ a kí ọba dé Tógò mo kí ọba dé Bẹ̀nà mo kí ọba dé Èkìtì mo fi bàbá wa Àwí Adó mo fi kí gbogbo ọba Èkìtì mo fi kí Olúpọ̀tì Òfin Èkìtì mo fi kí Oníkòyí Ọ̀fọ̀ Èkìtì àti gbogbo ọba tí mi mú kọ́ wọn lẹ́kìtì torí wípé mo fi kí Ẹlẹ́jùgbọ̀ Ọ̀fọ̀ Ẹ̀jùgbọ̀ mo fi kí Onílò Ògùn Ọ̀fọ̀ Ìlú Ògùn. mo fi Olúfọ́n Adé Olúrú ọmọ Kẹláwẹ̀ ládé Aláàfin ládé aládìgbò lágbàfọ́ Olúfọ́n Adé ọmọ Kẹláwẹ̀ Òròlú ni àwọn bàbá mi nù mi ò dẹ̀ gbọ́dọ̀ ṣerú ẹ̀ kí n má kí Olúfọ́n torí pé wọ́n bọ̀ ọmọbàdàn irú ẹ̀kún mi ò gbọ́dọ̀ mọ́ kí Olúfọ́n torí pé àwọn tó bí mi nìyẹn ọmọ Olúfọ́n Adé ni mi Òròlú ọmọ Kẹláwẹ̀. mo wá fi bàbá wa Onílà Ìlà Ọ̀rẹ̀ kùnú ọmọ Ajagun ńlá mo fi bàbá wa Ìlà yẹn ẹni sùúrù ẹgbẹ́ àná mi ìfọ́gùn ẹgbẹ́ kí n ṣe àwọn àná mi ẹgbẹ́ wọn gbọmọ lọ́ọ̀mì mo fi bàbá wa
onílà arágbìjì mo fi kí ẹfarabalẹ̀ ẹfi sùúrù mo fi bàbá mi yìí mo fi kí lámínísà àti ìlú Ẹ̀pẹ́ ẹsẹ̀ kábíyèsí àwọn lámínísà àwọn náà fún mi ní second wife fún mi ẹ bá ń ṣe kábíyèsí nígbà tí bàbá mi Ògúnṣù àti ìlú Mọdákẹ́kẹ́ ẹ ṣe kábíyèsí dáadáa pé odò tó gbàgbé orísun lè gbẹ Mọdákẹ́kẹ́ ni mo ti jẹ tírénì bí èèyàn bá lòun jagun jù mí lọ Mọdákẹ́kẹ́ kú sójú ogun ni àwọn Mọdákẹ́kẹ́ náà fún mi ní ọmọ tó yọ̀ sí olúwayé ọ̀kadà mẹ́kùn olúwayé ọ̀kadà bí mo bá ṣe bẹ́ẹ̀ tí mi ò bá dúpẹ́ lọ́wọ́ Mọdákẹ́kẹ́ aláìmoore ni mí àwọn Mọdákẹ́kẹ́ náà fún mi tó yọ̀ sí ọmọ tó yọ̀ sí àwọn náà mú yàn wá àwọn bàbá mi tì mí àwọn fún ládẹ́rọ́pọ̀ àfa òkú àfa yìí àjọ jagun Mọdákẹ́kẹ́ ni bọ́ bá ṣe wọ́lọ́ ní sọlá ẹ̀ tó bá ṣe òjò asọ̀dá asèmí àtúnṣebí òtútù àmúbí ọyẹ àfa yìí àjọ jagun Mọdákẹ́kẹ́ ni àfa sakini yẹn àti síkòsà ọlọ́fọ̀rún kẹ́ síkò ọlọ́fọ̀rún kẹ́ ìsúpòfo ọlọ́fọ̀rún kẹ́ fẹ̀rẹ̀ bí ẹkùn bàbá wa kọ̀mọ́ndà ọlọ́fọ̀rún kẹ́ wọn kọ́lọ́ọ̀bá fọ̀rún kẹ́ rẹ́bù kí Ọlọ́run bá mi dá ẹ̀mí jàmbátà sí Ọlọ́run bá mi dá kébé bàbá mẹ́ta àwọn akọni Mọdákẹ́kẹ́ nù ẹ bá mi hẹ́ẹ̀lì kébé Mọdákẹ́kẹ́ yẹ Mọdákẹ́kẹ́ kébé bàbá mẹ́ta eégún mọ́gájí irúmọlẹ̀ tí ń rìn lóhùn Ọlọ́run fọ̀rùn kẹ́ àfipátá jagun wẹ́rẹ́ níkẹ́ àwọn èèyàn mi dẹ́ kọ́lọ́ọ̀ bá fọ̀rùn kẹ́ wẹ́rẹ́ níkẹ́ ojú ogun làwọn ti kú pásítọ̀ Ọlọ́run bá fọ̀rùn kẹ́ wọn ọlọ́mọdé arógun mọ́lẹ̀ Yorùbá ó ti digbére Ọlọ́run ní jẹ́ arógun mọ́ bàbá wa ní ìrìsà ó ti gbé àlàáfíà dé ó láti fẹ́ àti Mọdákẹ́kẹ́ ká mọ́jọ́ ká mọ́ yọkọ̀ sógun mọ́kọ̀ sọ́tẹ̀ mọ́ Ọlọ́run ní jẹ́ aṣogun ẹ̀ tọ́ bá lọ́n fẹ́ da ogun lẹ́yìn Mọdákẹ́kẹ́ àti ilé ọ̀pọ̀ àwọn rẹ̀ mi. lẹ́yìn náà mo fi bàbá ẹja fi bàbá Aláàfin kásẹ̀ rẹ̀ lẹ̀ ká fi bàbá wa Aláàfin Ọ̀fọ̀ Ẹ̀yẹ abẹ́ Ọ̀fọ̀ Ọ̀yọ́ ká fi bàbá mi Aláàfin Ọ̀fọ̀ Ọ̀yọ́ mo fi kí bàbá mi Ọlọ́wọ̀ bàbá mi arìnbẹ̀rẹ̀ bí Ọlọ́wọ̀ arìnbẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn ẹ̀jọ́ sì dùn bàbá ń dẹ́wọ́n ní o ẹni obìnrin kò lọ́nà tó káwọ́ lórí onímọ̀lẹ́ ọ̀bájọ́ kan ni a sì jálè ìgbà tí èmi ká dọ̀dọ̀ bàbá Ọlọ́wọ̀ tí mo wọ́n bá jóbìnrin máa fẹ́ bàbá ni bàbá yẹn fáàn bàbá dẹ̀ tó mọ iye Ọlọ́run ní pa bàbá Ọlọ́wọ̀ rẹ̀ mo fi bàbá Aláàfin mo fi kí gbogbo ọba ní Kàrẹ́ Àkókó Ọ̀kà Àkókó ní gbogbo ẹ̀ gómìnà gbogbo ọba gómìnà pátápátá tó ń dádé mo fi bàbá kí gbogbo ẹ bá ti kábíyèsí mo lẹ́ẹ̀kan náà lẹ́yìn náà káwa kí gbogbo gómìnà tí ń bẹ nílẹ̀ Yorùbá a fi bàbá wa Adémọ́lá Adélékè kí gbogbo gómìnà a fi kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá torí pé gbogbo nǹkan ló yàtọ̀ ẹ̀mí àmọ́ sọ́n gbogbo gbà gọ́fúnà Èkó ó yàtọ̀ nù gbogbo gómìnà Sanwó-Olú yàtọ̀ gan ni o Sanwó-Olú àmọ́ tẹ̀lé àwọn actor tiẹ̀ àwọn jagunjagun tiẹ̀ ìbílẹ̀ tó kójọba yìí àmọ́ tẹ̀lé wọn lójú ogun ni o tàbá rí pé àwọn gọ́fúnà tiwa náà ń ṣe bẹ́ẹ̀ bí inú wọ́n mọ̀ dùn ni o ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé irú ẹkùn tí wò sí lábẹ́ gómìnà abẹ́ federal lọ́wọ́ àwọn ò sí lábẹ́ nìkankan tí bàbá Tinubu ni ẹfarabalẹ̀ tí bàbá Tinubu ni àwa ń ṣe èmi àti sọmọ ládùúgbò àtàwọn tó bá nífẹ̀ẹ́ mi Tinubu mọ tẹ̀lé Jagaba 4+4 níbi tí bàbá Tinubu bá ní kí n fi sí ibẹ̀ ni n fi sí o wọ́n tó bá dẹ̀ ti nífẹ̀ẹ́ mi ibẹ̀ lọ́gbọ́dọ̀ fi sí torí pé mo kí lẹ́yìn náà mo kí kọ̀mọ́ndà wa ti fìjìláńtì ti Kwara State wọ́n dúró tí wà nígbà tá a wà ń bẹ̀ wọ́n tún wá wá sọ́sùn ẹ bá ń kí wọn dáadáa Ọlọ́run ní dá wọn bọ́ Ọlọ́run ní pa wọn rẹ irú ẹkùn báyìí ká tó fi kọ̀mọ́ndà wa ti Ọ̀ṣun State ká tó fi hàn yín tẹ́ bá ń lọ sí ojú ogun mo fẹ́ kẹ́ ṣiṣẹ́ yẹn lásìkára àní mi ò fẹ́ gbọ́ pé bandit jí ẹ̀gbẹ́ ńlẹ̀ Yorùbá mọ́ mi ò fẹ́ gbọ́ mọ́ rárá mi ò fẹ́ gbọ́ bandit pé wọ́n jí ẹ̀gbẹ́ mi kankan mọ́ ká tó yan kọ̀mọ́ndà wa ká tó fi hàn a kí gbogbo ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun torí pé nígbà tá a kí IG wa tán a gbọ́dọ̀ káwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n dúró tì wá látàárọ̀ wọ́n mọ́nítọ̀ wa wọ́n ní nǹkan fún ọgbọ́dọ̀ sí wa torí pé àwọn náà mọ̀ pọ̀ ọmọ Tinubu ni á wọn ò ní fi nǹkan kan sí á. bàbá mi kan bẹ́ ń bí àmì tó ló mọ́ kí kọ̀mọ́ndà wa a gbọ́dọ̀ kí wọn general ni wọn sójà ni wọn general ni káwọn náà wà pẹ̀lú wa ń bí sójà làwọn sáfún tọ̀nà ni wọn àwọn náà wà lọ́dọ̀ wa ń bí ẹ
ibi tẹ́ ẹ fi mọ̀ pé bàbá Tinubu ń bẹ pẹ̀lú wa nìyẹn bàbá ń bẹ pẹ̀lú wa ń bí bàbá mi kẹ́mọ́ kọrin ó ní olúwa ń bẹ bíi tàtijọ́ àwa la ò sí bàbá bíi tàtijọ́ Tinubu ń bẹ bíi tàtijọ́ àwa la ò fẹ́ bàbá bíi tàtijọ́ mọ́ torí pé àwọn kan sọ pé nígbà tí bàbá wà nígbà kan bàbá mọ bínú pé bẹ́ẹ̀ bá ṣe ohun tí Yorùbá fẹ́ òun bínú bàbá ò kú olórí ẹ̀ náà bàbá kan wò pé bàbá ti di olórí gbogbo Nàìjíríà wọ́n gbọ́dọ̀ balance so gbogbo ọmọ Nàìjíríà pátápátá ni bàbá Tinubu láì àfi àwọn bandits àtàwọn abàjọbàjẹ́ ni bàbá ọ̀fẹ́ so now tí a bá ti fi ọ̀gá yín hàn tán a kí gbogbo ẹsẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀ṣun àfi ọ̀gá wa tó sì ti Àbújá àfi kí wọn Ọlọ́run nípa àwọn náà rẹ̀ àti fi IG kí ọlọ́pàá agbọ́dọ̀ kí àwọn DSS náà torí àwọn DSS ń bẹ láàrin wa ń bí àwọn burú òun ọkàn wọṣọ tẹ mọ́ ọmọ ra ìmọ̀ tẹlẹ múyẹ́múyẹ́ ni àwọn ìjà sèwọ́n tí ọ̀dà ọmọ nítọ̀ wa àwọn ọmọ rìpọ́tù kọ́ pọ̀ so lẹ́yìn náà ẹ̀já fọwọ́ sí tí a bá ń lọ inú gbó àbá Fúlàní tí ń ṣiṣẹ́ rẹ̀ jà wọ́n sọ every time ẹ mọ̀ bá Fúlàní tí máa ń ṣiṣẹ́ rẹ̀ tó ń ṣe káràkátà àwọn jà ń gbòòrò ẹ mọ̀ bá wọn jà ṣùgbọ́n ẹni bọ́dì tẹ bá ti pàdé ìbá ṣe Fúlàní o ìbá ṣe Yorùbá o ìbá ṣe Yíbò tẹ bá ti pàdé nínú gbó rìsáàfù tàbí nínú oko yín tó gbébọn lọ́wọ́ ẹ kílíà ẹ ní àti waste time. ẹ má bá Fúlàní tí ń ṣiṣẹ́ ìjà àwọn tí ń ṣiṣẹ́ wọn Haúsá àníjà pẹ̀lú ọmọ Nàìjíríà jọ ni wa ṣùgbọ́n tẹ bá ti pàdé kódà bó ṣe Yorùbá lẹ pàdé torí Yorùbá lẹ kidnap anybody tẹ bá ti bá tó kidnap yẹn tẹ bá bọ̀ lọ́wọ́ ẹ̀ no time to waste time no time to waste time ìyẹn ti fi hàn pé àwọn tí ò fẹ́ kíjọba bàbá ó ní àṣeyọrí nìyẹn every time ẹ jẹ nǹkan tó dá sára ẹ jẹ̀bílẹ̀ ẹ wàpá ẹ dúró re ó kí gbogbo àwọn obìnrin wa àwọn obìnrin bí ọkùnrin nìyẹn Ọlọ́run ní pa irẹ́ irú ọkùn ọjà tó bá dẹ̀wò ajá ní gbogbo ẹkùn láíláí ó dúpẹ́ lọ́wọ́ yìí gidigidi gan. ẹjọ tí a bá ti fi àwọn náà yẹn tán sí wọn máa bá yín sọ̀rọ̀ word to word local government to local government iṣẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn ẹ fọkàn yín balẹ̀ Olúwa ń bẹ pẹ̀lú yín bàbá Tinubu ń bẹ pẹ̀lú yín èmi wà pẹ̀lú yín. a lè lajú wálẹ̀ kí báńdíìtì mọ̀ gùn wá gàràgàrà kò ní ṣeé ṣe wọ́n lè mọ̀ ṣe bẹ́ẹ̀ láwọn ọ̀bùn míì ṣùgbọ́n lọ́dọ̀ wa ń bí kò ṣeé ṣe bẹ́ẹ̀ gbogbo onú rìsáàfù wa òfin fàyè gbà wá èmi fi ń da yín lójú pé ẹ múra ó ti tó gẹ́ àfẹ́ rí anybody nínú rìsáàfù wa mọ́ tọ́mọ́ta ló sọ bẹ́ẹ̀ ẹ sọ pé Sunday Igboho ló sọ bẹ́ẹ̀ fún wa gbogbo anybody tẹ́ bá ti bá nínú rìsáàfù clear there ẹ má bá time to waste time ó ti yẹ gbogbo nǹkan gbogbo nìyàtọ̀ wọn wà ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun security la wà fún wọ́n fẹ́ dìbò nípínlẹ̀ Ọ̀ṣun bí ní yọ̀rọ̀ nǹkan ní 15 àbí àwọn òkè solóṣèlú o wọ́n tá a wà fún ni pé ká ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá àti DSS àtàwọn sójà á ní láti torí pé ọmọ Tinubu ni wa ọmọ Nàìjíríà sì ni wa a gbọ́dọ̀ gbà kí wọ́n dàbò ẹrú ànígbà à ń mọ́nítọ̀ ìbò yẹn tí àwọn yẹn bá ti tò tó wọ́n dìbò ẹ mọ́nítọ̀ wọn security ní ẹ ní right láti mọ́nítọ̀. àwọn náà ní right láti mọ́nítọ̀ ìbò yẹn ànígbà kí ẹ sòdúró so tí wọ́n bá ti dìbò tán á mọ́nítọ̀ àpótí àdẹ̀lẹ̀ fa ìgbà torí mò ń gbọ́ pé àwọn kan yìnbọn pa àwọn yẹn káàkiri gbòòrò anybody tẹ́ bá ti rí tó gbébọn lọ́wọ́ ẹ bù so. bàbá Tinubu ọ̀fẹ́ ká mọ̀ dàlú
bàbá ọ̀fẹ́ ká dàlúrú ẹ tó bá ti fẹ́ mọ dàlúrú aláti àtàkẹ́ kì í ṣe pé nùgbó nìkan la wà fún ẹ lè mọ dàlúrú kẹfẹ kẹ mọ torí pé tí bandit ti bẹ̀rẹ̀ náà nìyẹn ẹ mọ dàlúrú ẹ jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ candidate kálukú candidate APC kan dìbò èmi ti sọ fún yín pé ọmọ Tinubu ni èmi ibi tí bàbá Tinubu bá sì ń lọ òun lèmi ọ̀ lọ ìdí nìyẹn so ibi bàbá bá ń lọ ní ibi bàbá bá ń lọ ní ibi Tinubu bá ń lọ ní ibi Tinubu bá ń lọ ní ojú ọ̀gbọ́dọ̀ ti bàbá Tinubu èmi ti sọ lẹ́ẹ̀kan ẹni tó bá ní kójú òtún bàbá Tinubu èmi àti ọjọ́ pépéré kì í jà kaná ni wípé ẹni tó ṣe mí lóore tó tẹ́lẹ̀ yìí èmi kò ní gbà so bàbá wọlé ẹlẹ́ẹ̀kejì yẹn dájú ìbò tí èmi ti sọ fún bàbá pé ìbò tí àwa ta jẹ́ ọmọ ọ̀rọ̀ ẹkùn tá a mọ̀ nítorí torí gbogbo aládìbò fún mi àlọ́ òkèlè wa ìbò tí àwa gan nìkan ebi stéètì kan ẹ̀dá àwọn kan díẹ̀rì stéètì kí n tó ṣe gbogbo yín díẹ̀rì ìbò tí wọ́n bá àwa gan tàbá káàkiri gbogbo stéètì wa tàbá mú fún bàbá pé bàbá àwa náà fi sọ̀pọ́ọ̀tì ìbò yín bàbá wọlé ẹlẹ́ẹ̀kejì bàbá ti wọlé ọlọ́run ni wọ́n bàjẹ́ gbogbo gómìnà tí ọba wa sọ pé ẹgbẹ́ bàbá ò ní wọlé ẹlẹ́ẹ̀kejì òun lọ fẹ́ járáǹkì ààrẹ òun ni ò ní wọlé ọ̀tẹ̀ rẹ̀ jẹ́ àwọn kan tó lọ́jọ́ èmi ó rí bẹ́ẹ̀. irú ọkùn tí a bá ti kúrò ń bí tá a bá ti fi ẹ̀tọ́ jẹ́ ọ̀gá wa lọ́sùn àtàn àwọn ará mọ́ jó lọ wẹ́rẹ́wẹ́ èmi náà wà pẹ̀lú yín á jọ lọ kí bàbá wa Àtaọ́jà Òṣogbo arọ́bàfin ni ọba ń pa àti pé mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ bá kábíyèsí sọ ó tójọ́ mẹ́ta bàbá mi ni ọ̀rọ̀ tí mo dẹ̀ fẹ́ bá kábíyèsí sọ gbogbo yín náà ó fetí gbọ́ tí n bá débẹ̀ kì í sọ̀rọ̀ nù yàrá ọ̀rọ̀ tí ń sọ tí gbogbo yín ọ̀gbọ́n ni ọ̀rọ̀ tí ọkàn èmi àtẹ̀yìn ni mo fẹ́ bá kábíyèsí sọ torí pé bàbá wa ni Àtaọ́jà Òṣogbo bàbá dáadáa dẹ̀ ni bẹ́ẹ̀ ni so bàbá tí wàá kò lè bàbá Àtaọ́jà ó dà pé ẹni bàbá wa Ọọ̀ni rìsàárì tí wa á dọ́dọ̀ bàbá wa Ọọ̀ni ẹ bá ṣe kábíyèsí ní ọ̀dọ̀ bàbá Ọọ̀ni alọgbàdúrà lọ́dọ̀ bàbá dáadáa bàbá wa ni àwa la ní bàbá Ọọ̀ni bàbá tí mi náà retí wa bàbá wa mi tó ti dé ti retí ẹ̀mí tí à ń sọ̀rọ̀ lọ́wọ́ kọ̀mọ́ndà Olú Ẹkùn ní gbogbo Ọ̀ṣun state tẹ́lẹ̀ rí abẹ Àmọ̀tẹ́kùn àwọn náà tún ní ìrẹ̀kùn náà kò sí nǹkan kan àwọn ní kọ̀mọ́ndà Àmọ̀tẹ́kùn láyé ìjọba bàbá wa Oyètọ́lá so wọ́n dẹ̀ wà pẹ̀lú wa ní gbogbo ìgbà wọ́n ń dúró tì wá ní gbogbo ìgbà ní wọ́n wà pẹ̀lú wa all the time so irú wọn àgbọ́dọ̀ jẹ́ kí wọ́n wà lé àtàwọn náà lájọ dọ́dọ̀ bàbá Àtaọ́jà àjọ lọ kí bàbá ọ̀rọ̀ tá a fẹ́ bá bàbá sọ àwọn náà gbọ́ àwọn náà Olú Ẹkùn Ọlọ́run ní pa wọ́n rẹ́ fún wa Ọlọ́run ní já yín bọ́ wọ́n kó omi kan ní o wọ́n sáré bọ̀ pé àwọn ọ̀gbọ́dọ̀ mọ́ wà ń bì Ọlọ́run ní jẹ́ parẹ́ bàbá Ọlọ́run ní tójú tì ní gbogbo tẹ́ ń fẹ́ lọ́wọ́ fẹ́ gbogbo tẹ́ ń fẹ́ kọ́ nǹkan ọ̀rọ̀ tẹ́ àdúrà tẹ́ sọ fọlọ́run pé bí Ọlọ́run bí tí mo fẹ́ kọ́ àdúrà mi ọlọ́rin bẹ́ẹ̀ ni ọlọ́ àbáríkà gbogbo orí tó dó yìí àtòrí tí ò sí bí àti gbogbo Olú Ẹkùn wa ní gbogbo stéètì ilẹ̀ Yorùbá ẹlẹ́dàá wọn wà pẹ̀lú yín àwọn náà ganan bá fa ọwọ́ kọ̀mọ́ndà wa sókè ti dàtọ́rọ́ tí mo plan ẹ̀ tẹ́lẹ̀ nìyẹn nígbà tá a wá àti wá ń retí wọn èmi dẹ̀ ti fọkàn sí pé nígbà tí n bá fi parí ọ̀rọ̀ tí mo sọ yìí èmi jẹ́rìí ẹni mo ní yọ pa mi ń bí lẹ́sẹ̀kẹsẹ̀ Ọlọ́run ní já yín bọ́ so fúdi èyí àwọn ni wọ́n máa bá wa announce orúkọ kọ̀mọ́ndà wa ní Ọ̀ṣun tí wọ́n mọ̀ bá mójútó gbogbo yín èmi dẹ̀ mọ̀ pé gbogbo yín lẹ́nífẹ̀ẹ́ Àwórò ẹni bá nífẹ̀ẹ́ Àwórò ẹ̀ náwó Àwórò ti win Àwórò ti win so fúdi èyí àdùfà máa ń dùfà máìkì fún bàbá wa ọ̀gá wa tí wọ́n jẹ́ fọ́nà olórí Àmọ̀tẹ́kùn tẹ́lẹ̀ kí wọ́n bá mi fawọ́ kọ̀mọ́ndà wa sókè kí gbogbo nǹkan bẹ̀rẹ̀ ní pẹrẹu kí ẹnìkan wá fún wa ní àdúrà parí ká máa lọ sílé bàbá wa Àtaọ́jà ká lọ bá wọn sọ gbólóhùn ọ̀rọ̀ méjì. Olú Ẹkùn. Kò ṣeé fi lájà lọ́wọ́. Ojúbà Olódùmarè. Ojúbà Ọọ̀ni. Ọba Babátúndé. Ẹni Ògúnwùsì. Mo fi Ọọ̀ni of the source mo fi kí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá pátá.
mo kí president wa lórí Nàìjíríà. Bàbá ọ̀rọ̀ àrùyè wọ́n sì rà rúṣẹ̀. Ìjọ ìsìn ìkọbalà kò ní ṣe wọ́n. Mo kí jagunjagun ni. Olóríire. Òun rẹ̀ ń gbèsè lọ́wọ́ báyìí. Ọlọ́mọdé kóòmù náà wọ̀ pọ̀. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Àwọn bá ń fẹ́ Sunday yóò fi ṣèlérí. Ilẹ̀ Yorùbá ò ní dàrú. Gbogbo apárápátá ilẹ̀ Yorùbá ó gbé wá. Kò sí nǹkan kan tí èèyàn ń ṣe ju pé tó bá ti fi inú kan ṣe Ọlọ́run á máa wà pẹ̀lú ẹ̀. Ohun tí olóyè Adéyẹmọ ń ṣe lénìí kì í ṣe nǹkan tí ó jẹ́ tuntun ṣùgbọ́n tuntun ni fún ẹ tó fẹ́ kí ilẹ̀ Yorùbá ó dáa. Kí ni ṣe ẹ̀yin náà wá rí pé ó kọjá pé kí ló ń ṣe ń bẹ̀ yẹn. Ẹ wá jẹ́ kí òótọ́ wà nù gbogbo tá a máa ṣe o. Ẹ má jẹ́ àdálẹ̀ o. Ẹni bá dalẹ̀ ọmọ rẹ̀ lọ. Ẹ má jẹ́ ká dalẹ̀ torí ẹni tó bá dalẹ̀ kò sí ẹ̀dá kan láyé ó lè máa dán fún tó bá ń dalẹ̀ yẹn ṣùgbọ́n yóò padà rí gbọ́ bílẹ̀ bá sùn. So mo rọ̀ wá mo sì bẹ̀ wá lórúkọ náà Olódùmarè ẹ má jẹ́ ká dalẹ̀ ẹ jẹ́ ká dúró sójú kan ẹ jẹ́ ká dúró ti Sunday Igboho ibi tó bá darí wa sí ẹja lọ bẹ̀ ojú tó rókun tọrọ sà tó bá rí omi lọ́gbọ́lọ́gbọ́ kò ní bẹ̀rù mo bẹ̀ wá lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká jẹ́ kí ìbẹ̀rù Ọlọ́run kó jọba nínú ayé wa ká má wò pé tá a bá kílẹ̀ òsè fún wa lábá tó yóò rí wa ni tẹ́ẹ̀yàn bá dalẹ̀ ìrìn ajá máa ń kú tòǹtò gbóró ni o ìwọ̀n àgbo máa ń kú tó bọ̀rọ̀bọ̀rọ̀ lọ́rùn ni o ẹ dákun torí ẹran tí pàpùtẹ́ bá mú ìjàgbóró kú ni o ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ àdálẹ̀ ẹni tó bá dalẹ̀ ẹ dákun ẹ má jẹ́ àdálẹ̀ ẹ jẹ́ àfi ìbẹ̀rù Ọlọ́run ká máa fi ṣe ogun tá à ń bá ń ṣe ká sì gbàgbọ́ wípé nǹkan tá à ń ṣe ilẹ̀ Yorùbá ó sì kí ni yóò gbé wá. Mo gbọ́ ọ̀rọ̀ tí olóyè sọ lẹ́ẹ̀kan. Ìdí tí olóyè ò fi ṣe tọrọ rẹ̀ fi ń dá sí tí ò fi wọṣọ ọ̀dọ̀tí táyé rẹ̀ tí wọ́n ń dùn táwọn èèyàn ń fọlá rẹ̀ tọrọ. Ìgbà tí Babangida rán wa lẹ́wọ̀n àròbó sì kà fún wa ni. Ìgbà táwájá náà kó wa tó tẹ àmọ́ àròbó sì kà fún wa ni. Ìgbà Buhari gbé Sunday sátìmọ́lé àròbó sì kà fún ni. Àsòfipamọ́ díjọ́ oríire rẹ̀ ni. Sọ́ọ̀rí gbogbo ẹni tọ́lọ́run bá ti ṣẹ́kù báyìí ẹ̀wọ̀n ni wọ́n fi bàbá Awólọ́wọ̀ sí wọ́n fi bàbá pamọ́ pé kí ọwọ́ ọ̀tá wọn ṣe kí ni wọ́n bá tẹ̀ bàbá wa padà wá gbé wa dé ibi tó dáa bàbá òkú ní ọmọ 60 years ọmọ 50 bàbá dàgbà ó lé ní 70 bàbá tó kù lágbára Ọlọ́run gbọ́ àtàwọn à ń bí àrífọ́jọ́ ọlọ́jọ́ lọ ṣùgbọ́n ẹni ọba dalẹ̀ ọ̀fọ́jọ́ ọlọ́jọ́ lọ torí wọn lò sẹ́sẹ́rẹ́ a máa jolùsẹ́ lójú owó kínkín ni wọ́n fi máa bá yé àwọn míì jẹ oúnjẹ kínkín ni wọ́n fi tẹlòmíì ẹ̀rí pé bí àbámọ́ kété tá a bá ti fi àgbàdo kínkín sínú tako yóò bá gbẹnu wa yóò bá mú ìdí tá pọ̀lọpọ̀ fi máa jẹ́ pé ẹran tí pàkúté bá mú jàkúrókù nù gbogbo ẹni tí bá ń dalẹ̀ ó jàkúrókù nù. Èyí tá a wí lónìí àwọn olóògbé ti gbà tó lọ́sàn ti pọ́n gẹ́gẹ́rẹ́ báyìí tóòrùn ti ń ta sí wa lára ó ti dàsẹ́. Ẹ má jẹ́ àdàlẹ̀ Sunday ẹ má jẹ́ àdàlẹ̀ Igboho ẹ má dalẹ̀ ẹrù ẹkùn bí wọn bá dẹ́gbẹ́ lẹ̀ yóò fàdúrà tí
kíkà máa láṣeyọrí Sunday ti láṣeyọrí o ebi ò pa àwọn ọmọ rẹ̀ bí ó wà o àwọn ìyàwó rẹ̀ ò pariwo pé ìyà ń jà wọn àwọn ẹbí rẹ̀ ò sọ pé bí pa wọn àwọn èèyàn tó ń gbé sí mi létí pé ọlábàtà bí ọgá ọba dáa wọn mọ ọkùnrin lẹ́yìn wọn lẹ́yìn méjì jẹ irọ́ bẹ́ẹ̀ tí bá ń pọ ọba mọ lọ́kàn rẹ̀ ẹ tí wọn pa fọmọ bọmọ sí ọba gbádùn tí wọn parọ́ kò ń gbádùn ṣé títan rẹ̀ ni àbáwá nìkan àwọn èèyàn ń sọ fún mi lẹ́yìn bíi pé ebi ò pa wọn ẹni tó bá ti dalẹ̀ ebi nípa mọ́nàmọ́ná kú o ìsàkùnkùn Ọlọ́run mo bẹ̀ yín mo fi ilẹ̀ Yorùbá bẹ̀ yín mo fi orí dáadáa tẹ́yìn náà gbé wáyé mo fi bẹ̀ yín mo fi orí ìyá yín mo fi bẹ̀ yín mo forí bàbá yín mo fi bẹ̀ yín mo forí àwọn ọmọ yín tẹ́ẹ̀mí tí ó sì ń rí inú wọn mo fi bẹ̀ yín mo fi bẹ̀ yín náà ìkankan kàǹkà nínú ẹbí yín lẹ jẹ́ lónìí mo fi bẹ̀ yín mo fi àwọn tó tẹ̀lú ìdó mo fi bẹ̀ yín ẹ má jẹ́ àdálẹ̀ o ẹ má jẹ́ àdálẹ̀ o torí gbàtà yẹn pé wa àjọ dágbére lọ́dọ̀ Ọlọ́run pé àjọ sọ̀rọ̀ ń bí lónìí owó Ọlọ́run ló pa á pọ̀ tá a dìkan lónìí àfi sọ tá a sọ yìí wọ́n á bẹ̀ lórúkọ Ọlọ́run ẹ má jẹ́ àdálẹ̀ Nàìjíríà ó gbè wá ìpínlẹ̀ tẹ́lúkàlùkù wa ti wáyé ó gbè wá pàápàá jùlọ ìpínlẹ̀ Ọ̀ṣun tèmi ti wáyé tó jẹ́ olúlu tí Òṣogbo jẹ́ olúlu rẹ̀ yóò gbè mí. Gbogbo ilẹ̀ Yorùbá kò síbi tí gbogbo ìpínlẹ̀ Yorùbá ní Sunday ní properties tí ò ní lé sí. Arílẹ̀yẹ kálà pé ọmọ Ìgbòho ẹ wá dákun káyìn náà lè dà bẹ́ẹ̀ kẹlẹ rí lẹ́yìn akásí ẹ má jà dalẹ̀ o mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo ní ẹ má jà dalẹ̀ mo tún fẹ́ fi abóǹbùgbà mi mo tún fẹ́ fi kalẹ̀ báyìí pé ẹ má jà dalẹ̀ o ibi tí Tinubu bá ń lọ ibi ó bá ń lọ là ń lọ a ò máa ní padà o ibi ó bá lọ là ń lọ a ò máa ní padà o ibi ó bá lọ là ń lọ a ò máa ní padà o ibi ó bá lọ là ń lọ Tinubu ibi ó bá ń lọ là ń lọ a ò máa ní padà o ibi ó bá lọ là ń lọ. 4+4. wọ́n ní kí n fa ọwọ́ Awórò sókè. ẹ̀gbọ́ àwọn mi ò fẹ́ Awórò ń bí. àwọn ẹbí sùúrù àwọn àgbà wà bí. àwọn kan wà bí ọ̀fọ̀ Awórò ń bí. nígbà tí a bá pè wọ́n jáde tí wọ́n bá wá sọ ìdí pàtàkì tí wọ́n fi fẹ́ Awórò a wà á bẹ̀ wọ́n pé àwa fẹ́ Awórò ẹ̀yin lẹ́yìn sọ pé ẹ fẹ́ Awórò o. kí ni kẹ́yìn lójú ìdí àsọdọ̀ ọ̀sẹ̀ tí ń bọ̀. Ìbò là á bí o ọwọ́ awo ẹgbẹ́ rẹ ẹni tí ọba ti náwó ẹ má bàjá o yóò wá aṣọ ìdí tiẹ̀ àwọn tó bá gbé fóònù dání tó wà lórí òkè ń bí irọ́ olóyè àfẹ́ máa rí kìíní rẹ̀ ọmọ rí kìdó ní ọmọ rí kìdó àádìbò ni àṣìbá àwọn tí òfin Awórò jà ìbò àádì. nígbà tí ó fi àṣẹ olùdásílẹ̀ ìlú Ẹkùn mo fi pé ẹlò bàbá pé Abíọ́dún ọmọ Oyèdòkun tí gbogbo ayé mọ̀ ní Awórò.
ọjọ́ kẹrin nínú oṣù kẹjọ ọdún 2026 ní gbọ̀ngàn Technical College nílùú Òṣogbo ń bí nípínlẹ̀ Ọ̀ṣun níbi tálàfíà ti ń jọba. Oyèdòkun Abíọ́dún ó jáde fìrẹ̀ hàn pé òun fẹ́ sin ìrù ẹkùn, òun fẹ́ sin ìpínlẹ̀ Ọ̀ṣun, òun fẹ́ sin orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí kọ̀mándà ìrù ẹkùn, pé òun farahàn sílẹ̀ láti sin gbogbo yín, láti sin gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun, láti sin orílẹ̀-èdè Nàìjíríà. Ta ló faramọ́ kó náwó ẹ̀ sókè? Mo ti rà bò. Ẹjọ́ má mọ̀ wá wálẹ̀ o. Ọwọ́ méjì ni ọ̀nà o. Ẹni tí ò bá fẹ́ ẹwẹ̀ ẹgbẹ́ rẹ̀ má jẹ́ kí bá ìṣòro ká lọ. Ẹgbẹ́ rẹ̀ ta ni ò náwó? Arábìnrin ẹ̀jọ̀ ọdún sùnmù. Ẹ̀yin nìkan là náwó. Owó èrò síbí o. Akọni ọmọ ọba mẹ́rin fẹ́ ìkàwé jáde. Gbogbo wọn ló gbogbo wọn lánàá máa ń bọ̀ kọrin wèrè ìtànàṣẹ́ ní tiwọn. Ẹ̀yin náà darapọ̀ mọ́ wa, ẹ̀yin náà ẹ bá wa náwó sókè, ẹ bá wa láyé, ẹ bá wa ṣe Koiki Media Break. Ṣọ̀kọ̀tà Odùwà ó yọ lókèrè wọ́n gbé. Thank you very much. You will appreciate every one of you. Ṣé gbogbo wa láti gbà wọlé? Ṣé látakò? Tọ́lá látakò rẹ̀. Ẹ̀wọ́n ló ti di kọ̀mándà látòní lọ. Mo fẹ́ pe Ashish ní gẹ́gẹ́ bí deputy commander. Ṣé látakò? Ìbò eléyìí àtọ̀jọ́ ìpàdé lẹ́ẹ̀kan kí alátakò náwó. Orúkọ náwó. Ẹ jẹ́ ká pàdé fúnra wa. Gbogbo àwọn tó máa ń fòrò ilẹ̀ Yorùbá, Ọlọ́run fòrò wọn. Àwọn tó ń fòrò wa bàbá, fòrò wa o. Àwọn tó ń fòrò wa bàbá, fòrò. Àwọn tó ń jiyàn gbé bàbá, jí wọ́n gbé o. Àwọn tó ń jí wá gbé bàbá, jí wọ́n gbé o. Àwọn tó ń dàlúrú ro bàbá, dáyé wá rú o. Àwọn tó ń dáyé wá rú bàbá, dáyé wá rú o. Ẹ kú oríire ni o. God bless you all. Irú ẹkùn! Irú ẹkùn! Irú ẹkùn! Ajá tó bá dánwò, ajá mi tó bọ̀ ẹkùn láíláí. Ọ̀rọ̀ ẹ̀yìn ni, ọ̀rọ̀ ẹ̀yìn ni. This is Odua TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.